this. Ọlọ́bàtálá kì í tọrọ jẹ, Ọlọ́bàtálá kì í tọrọ mu, Ọlọ́bàtálá kì í tọrọ ná, kì í tọrọ lò. Torí pé kí ni ọba gbogbo òrìṣà ni. Ọbàtálá ló dá òrìṣà, ló déyàn. Kò jẹ́ possible. Ọlọ́bàtálá máa ráhùn owó, kò ṣeé ṣe. So, mi wá mọ ọ̀rọ̀ owó, kò ṣọ̀rọ̀ owó. Tí pé àwa ń fìyàn joyè nítorí owó. I don't know. Nígbà tí láyé jù báyìí. Well, calm down. After writing the codex of Ọbàtálá tí mo ṣe ń sọ, it's gonna be 300 pages of pure creativity, right? I'm going to write on oyè jíjẹ, and the roles, the sacredness and the whatever that pertains to each olóríṣà, right? Àtẹni tó ń joyè, àtẹni tó ń fìyàn joyè. Ṣóyè yẹn ló máa jẹ́ káwọn òòṣà recognize yín. Òun ló máa jẹ́ kó fún yín lágbára, tẹ́ máa fi lágbára bí ajé ńlá, right? Tẹ́ máa lè máa rí òòṣà ńlá láti lè máa bó òòṣà ńlá sọ̀rọ̀. Ṣé oyè yẹn ló máa fún yín lágbára yín? Ṣé oyè yẹn ló máa jẹ́ kẹ́ jókòó láàárín àwọn ọ̀yàmẹlẹ́rẹ̀ Òṣòròmọ̀nìgà láti máa negotiate? Because kò yé mi nísìnyí o. Okay, 5 million, okay, 10 million. Ọlọ́bàtálá kì í tọrọ jẹ. Ọlọ́bàtálá làwa, àwọn ò ń tọrọ ná. À ń tọrọ ká tó ṣe nǹkan. Ibi tá a bá jókòó sí báyìí ló máa ń gbìn kíní ẹ̀ wá. Ẹ̀yin náà máa débẹ̀. Calm down. Follow path táwa ti fi sílẹ̀.